تحت فوق رأس كتف صدر جنبين تحت. بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي لطفة تاتا. قال النبي صلى الله عليه وسلم لا يتنفس أحدكم في الإناء إذا شرب ولكن إذا أراد تنفس فليؤخره ثم ليتنفس. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa lọ sí ó ń bá a sọ̀rọ̀ báyìí pé ẹnìkankan nù yín nígbà tí ẹ bá fẹ́ mú nǹkan nínú kọ́ọ̀pù ànábì ní ká má sẹ́mi sínú kọ́ọ̀pù tí a fi ń mú nǹkan nígbà tí a bá fẹ́ sẹ́mi ká gbénu kó nínú kọ́ọ̀pù lẹ́yìn náà ká sẹ́mi ká sì máa mú táàmù náà padà. اسمي مبارك محمد. قال النبي صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa lọ sọ́n kó alẹ́kọ̀ọ́ báyìí wípé ẹni tó bá ṣàdúrà fún òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí làdáni tó bá pè wọ́n tán tó wá ń sọ báyìí wípé ìwọ ọlọ́run ọba ìrun tá a pè yìí ìwọ náà bá náà la pè fún ìrun tá a sì fẹ́ kí yìí ìwọ náà bá náà la sì fẹ́ kí fún máa bu ànábì wa Muhammad ní àga wàsílà kò sì bá a gbéga ní ààyè tó dáa. اسمي فريد محمد. قال النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa lọ sọ́n kí wá nílò báyìí wípé ẹ máa sọ òdodo kódà kókó kódà kó lè láti sọ. اسمي صادق ọláwọ̀nyí. قال النبي صلى الله عليه وسلم إن لكل أمة فتنة وفتنة أمتي الموت. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ báyìí wípé gbogbo ìjọ pátá ló ní wàhálà tiẹ̀ ṣùgbọ́n wàhálà ìjọ ìmí ànábì Muhammad òun náà ni o. اسمي سورة تاتا. قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa bẹ fún kó alẹ́kọ̀ọ́ báyìí wípé intavi mọ̀ pé Islam ọmọ ènìyàn dà òun ni tí ò kàn tó gbèjù sílẹ̀ tó sì jìnnà sí i. اسمي خالد عبد الرزاق. قال النبي صلى الله عليه وسلم إن الله يحب العبد التقي الغني الكفي. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa bẹ sọ báyìí wípé dájúdájú ọlọ́run ọba yóò máa nífẹ̀ẹ́ irú rẹ̀ eléyìí tó jọ lọ́rọ̀ tó ń tọrọ nì ó sì tún fi páyà ọlọ́run ọba. اسمي خالد تاتا. قال النبي صلى الله عليه وسلم إن الله يحب أن يرى أثر نعمته على عبده. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa lọ sọ báyìí wípé dájúdájú ọlọ́run ọba yóò máa nífẹ̀ẹ́ erípa ìdẹ̀ra eléyìí tó ṣe fún ẹrú rẹ̀. اسمي عبد الرحمن عبد اللطيف. قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí wípé ìyọ́nú ọlọ́run ọba ó ń bẹ níbi ìmáa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì yálà wọn wà láyé ni yálà wọn ti lọ ni ìbínú ọlọ́run bá ń sìn ó sì bẹ́ẹ̀ ní ká máa ṣàìdá sáwọn òbí wa méjèèjì. اسمي عبد الباسط بن
قال النبي صلى الله عليه وسلم السعيد من وعظ بغيره. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run ó sọ báyìí wípé ẹni tó jẹ́ olóríire jù ní wọn ní òun lẹni tó ń gbé ìṣítí látọ̀dọ̀ ẹlòmíì. اسمي نعيم جيما قال النبي صلى الله عليه وسلم المرء ما أمانها أبا. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa sọ báyìí wípé ọmọ ènìyàn yóò máa bẹ pẹ̀lẹ́ ní tó nífẹ̀ẹ́ sí jùlọ. اسمي حبيب الله يوسف قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń kí wa nínú báyìí wípé ìmá bú mùsùlùmí ìwà pòókì ni ìwà máa bá mùsùlùmí jà ìwà kèfèrí ni ẹ dákun já jìnnà sí i. اسمي لقمان يوسف قال النبي صلى الله عليه وسلم تساروا فإن في السرور بركة. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ báyìí wípé ẹ máa jẹ sàárì ẹ máa jí sàárì nítorí pé níbi ìmáa jí sàárì ni àlùbáríkà ń bẹ ń bẹ. اسمي عبد الحفيظ سلامة قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ báyìí wípé ilé ayé yìí ó dà gẹ́gẹ́ bí àlùjànnà fún àwọn kèfèrí ó dà gẹ́gẹ́ bí àlùjànnà ilé ayé yìí ó dà gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n fún àwọn mùmìnì ó sì dà gẹ́gẹ́ bí àlùjànnà fún àwọn kèfèrí. بسم فؤاد أديوي قال رسول الله صلى الله عليه وسلم احترسوا من الناس بسوء الظن. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń kí wa nínú báyìí wípé ẹ máa ṣọ́ra kúrò lọ́dọ̀ àwọn èèyàn níbi ìmáa dábàá bú. اسمي عبد الرشيد أديوالي قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجدوا فبكلمة طيبة. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń kí wa nínú báyìí wípé ẹ páyà náà ẹ bẹ̀rù náà nípa tẹ́bà alágbára láti bẹ̀rù náà ní kódà kó ké yọmọ náà gún lọ tẹ́bà alágbára láti páyà náà ní ẹ máa sọ̀rọ̀ tó dáa. اسمي فريدة حمزة قال النبي صلى الله عليه وسلم إذا دخلتم بيتا فسلموا على أهله فإذا خرجتم فأدوا عليه بسلام. òjíṣẹ́ ọlọ́run ọba ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí wípé nígbà tá a bá fẹ́ wọ ilé kan kí a sálámà sí àwọn ará ilé nígbà tá a bá fẹ́ dágbére páà ń lọ padà ká dágbére pẹ̀lú sálámà. اسمي محمد وعلى قال رسول الله صلى الله عليه وسلم أيعيب كل أصل. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa lọ sún bá a sọ báyìí wípé ogun jíjà ète ni. اسمي مدينة أديوالي قال النبي صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه كل يوم 100 مرة. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run ó ń bá a sọ báyìí wípé ẹ máa túbá ní gbogbo ẹ̀ṣẹ̀ yín lọ sọ́dọ̀ ọlọ́run ọba nítorí pé èmi ànábì Muhammad ìmá túbá lójoojúmọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba lọ́nà ọgọ́rùn-ún. اسمي فاتحة الله قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة في أول وقتها. òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa sọ báyìí wípé iṣẹ́ tó fi ń lọ́lá jùlọ òun náà ni ìrun níbi máa kí sásìkò rẹ̀. اسمي يوسف عبد اللطيف قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان.
òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa sọ báyìí wípé àmì mẹ́ta láfi máa dáṣe yìí ṣọ̀hún mọ̀ nígbà tó bá sọ̀rọ̀ yóò pààrọ̀ nígbà tó bá ṣàdéhùn òní májéhùn náà níṣẹ́ nígbà tó bá gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ yóò jàǹbá rẹ̀. الصبح بدا من طلعته والليل دجى من وبرته بدا من طلعته ليل دجى من وبرته فاق الرسل فضلا وعلا هدى سبلا بدلالته بدا من طلعته والليل دجى من وفرته كنز الكرم مولى النعم عادل الأمم بشريعته الصبح بدا من طلعته والليل دجى من وفرته أزكى النسب على اليسب قول لعربي في كلمته الصبح بدا من طلعته والليل دجى من وفرته سات الشجر نطق اليجر شاق القمر بإشارته بدا من طلعته والليل دجى من
lè ṣẹ́tọ̀ fáwọn ẹlẹ́tọ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ kalẹ̀.